ó ní ìpín lákòókò púpọ̀ ojú ọmọ ni mo sì fẹ́ ká fóònù wọlé àbí ọ̀dà bẹ́ẹ̀. sórí ibi tí o ti ń retí ìrànlọ́wọ́ látijọ́ yìí tó ń kórìkórì yẹn tí ò ṣeé ṣe. Ọlọ́run ti fọ́ pé ìrànlọ́wọ́ ò ti bẹ̀ jáde sáyé rẹ ni. Ibi tọ́lọ́run ti fẹ́ gbà yọ kò béèrè fún gbólóhùn yẹn láwa fi gbàdúrà. Ọlọ́run ibi tí mo rò pé ìrànlọ́wọ́ ti dìde ọ̀nà bí ọ̀run dìde jẹ́kọ́ náà là fún mi níbi tí mi ò ní retí ọyá àdúrà o. Ní orúkọ ọ̀nà jílẹ̀ àmọ́ àwọn ọjọ́ ọkùnrin lọ òun ní kúrò lọ́wọ́ òun ní wàá fẹ́ kúrò lọ́wọ́. Tó bá mọ kọ́kọ́rọ́ àdúrà tí mo ń gbà yẹn ó tún gbà tó bá tún délé hallelujah ẹ jẹ́ ń fún alápẹ̀rẹ̀ ẹ mọ̀ pé ìmọ̀ ń ṣàròyé hallelujah èmi gan ni nǹkan yẹn ṣẹlẹ̀ sí mo kọ́kàn mo kó gbogbo ẹ̀mí mi mo kó ní ọkàn tá à ń wí yìí wípé màá rí kinní kan gbà lọ́wọ́ rẹ̀ títí tẹ́ ẹ bó rí ìsìn dá mi lọ́kàn lé pé yóò ṣe fọkànbalẹ̀ yóò ṣe kí n fọkànbalẹ̀ àwọn tí àwọn àtúnjọ ń ṣe lọ́dọ̀ rẹ̀ àwọn ni àtàwọn tún ti gbọ̀nà ẹ̀mí tí wọ́n bá ṣe é ṣe èmi máa ń wò rẹ̀ bù ẹni máa fẹ́ gba kínní yẹn fún ọmọ ní bá ní àmì kúláàsì òun ọmọ yẹn tọ́lọ́wọ́ gbà ṣe òun ò rí kínní nígbà lọ́dún iṣẹ́ hallelujah ẹ̀jẹ̀ ńlá pọ́nbélé àìtọ́rọ̀ ọ̀sọ́ là ń mọ̀ ń porọ́ fún ẹni ọmọ mi lọ́fẹ́ wọ sùn ẹni tí wọ́n á kọ́kànlé pé yọ̀bà mi ṣe admission torí àwọn alága ni wọ́n mọ̀ ọ́n admission bẹ́ẹ̀ kọ̀màṣe ó sì fi rọ́gbérọ́gbérọ́gbérọ́ ọmọ ní sì sọ mi pé dáàdì mi àní ìwọ sùkúù lọ́dún ìfẹ́ gbogbo wọn sì wọlé tán admission ti close hallelujah fẹ́rí mi tí mi ò ti nírètí ọjọ́ tí ìyá rẹ̀ sunkún ní ọjọ́ Sunday Saturday. Koiki Media bringing democracy to your doorstep. Òní ni ọjọ́ kẹrin fún ètò àdúrà àjọ̀dún orí òkè Ìràpadà. Òní ni ọjọ́ kẹrin pé tí a ó sọ̀kalẹ̀ ní orí òkè yìí lọ sí ilé oníkálukú wa. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa jákèjádò àgbáyé nípa ètò àdúrà yìí. Àdúrà gbogbo wa gbà, àdúrà ò ní ṣe tiwa tí o. Ìṣòro mi ò tún wá dìde ìjọba sọ̀rọ̀ tó tún dìde lákòókò ni àti bàbá àti ìyá àwàdà 10,000 nínú àkáǹtì. Ó ní ẹ ṣáàjẹ́ kó máa bọ̀ wá àwọn máa pàṣẹ àwọn gbà pé máa san díẹ̀díẹ̀ hallelujah. Ẹ̀kẹta tó bá fi kún fún ọ ni pé tó bá rẹ̀ kó ní mo kọ́kànlé yẹn ọjọ́ tí màá pòwe fún láàmì kẹsàn ọmọ yẹn mọ kọ́ léèwé ni ọwọ́ àti di ọ̀gá wọ́n wá nílò bá mi ra Coca-Cola wá ọjọ́ yẹn mímí kẹ́ẹ̀dárí wọ́n bá ra Coca-Cola wá sórí ó ní ẹ̀yin kọ́kọ́ sọ̀rọ̀ tẹ sọ mọ́ lọ ra Coca-Cola wá nígbà wá ra Coca-Cola yẹn ní mo ní kí lóhun tó ra wá yìí ó ní ṣebí Coca-Cola lẹ́ni kó wọ́n ra mo ní àní kí lọ rà ó ní Coca-Cola mo ní yẹ sórí tó bá pàdé mi tó fún mi 1 million tó fún mi ní 500 tó ra mọ́tò fún mi kọ̀ọ̀ka kò ṣe kí ni ọ̀là ṣùgbọ́n ọmọ mi ọ́n sáà ti rí ilé ìwé wọ̀ lọ́dọ̀ yìí síbẹ̀ kò padà dé kíni. Sórí sọ fún Jésù kó faraya Ọlọ́run torí pé mi ìrẹ́lòmí ìmọ̀ ni mo ṣe wá bá ọ lórí òkè Ìràpadà yìí ẹkún ni mo gbé wá sórí òkè yìí o mi ò gbọ́dọ̀ gbé ẹkún yẹn sọ̀kalẹ̀ ọyẹ́ Olúwa dìde lọ́wọ́ níbi tí wọ́n.
aládùúgbà. Hallelujah. Ìkẹ́kọ̀ọ́ wá bà mí lẹ́rù. Ìgbà tọ́mọ yẹn wá padà dóhùn bó ti lọ. Ó ní mọ́mì mi kò wá lè bá mi o. Torí mi ò sí ilé mi ò gbélé. Mọ́mì mi, wọ́n bá ti díjọ́ Sunday. Lọ́nà lónìí Sátidé báyìí náà lọ́nà. Tó bá ti díjọ́ Sunday, ẹgbẹ́ òun dúpẹ́ wájú Ọlọ́run dáadáa ni pé èròǹgbà òun ó ṣe kí ni? Ó ṣiṣẹ́. Màmá rẹ̀ bá dé lọ́ọ̀dì ọba fẹ́ pẹ́ wí. Wọ́n kàn lágbàgádá mo ṣe làá fún yín gbàgádá yìí náà ni. Wọ́n bá dúpẹ́ yẹn, àwọn míì ní ó tún kẹ́kọ̀ọ́ pé kò sóhun tọ́lọ́run ò lè ṣe kí ni. Kò lè ṣe. Má ìsọ̀rọ̀ etí rẹ̀ nu. Sọ fẹ́ ni wọ́n wà lẹ́gbẹ̀rẹ̀ pé bí ìsọ̀rọ̀ etí ẹ̀ nu. Wọ́n sọ fún Jésù olùgbàlà. Ọlọ́run àlàbí o. Gbogbo ohun tó fi ń jẹ́ Ọlọ́run. Ó yá fi dìde ìrànlọ́wọ́ níbi tí ìrànlọ́wọ́ ti pín lóye. Ọlọ́run àlàbí o. Ọlọ́run rà padà. Ọlọ́run rà padà. Ọlọ́run rà padà. Sórí méjì tó kù ẹyọ kan ìwọ ló ní ẹyọ kan yòókù àdì ọgbà ni. Hallelujah. Ẹyọ kan tí mo lóò ní òun náà ní fi parí ẹ̀. Sọ́wárẹ́ kejì ẹjẹ́ àjọ kọjú dání. Níwò yí èsì wọ́n ti kọ́ kìíní ìparí báyà àbí. N kò parí dẹ́kì lọ́wọ́. Dẹ́kì lọ́wọ́. Ìwé lẹ́ ń pè dẹ́kì. Ìsàlẹ̀ lọ́wọ́ fẹ́. Ìsàlẹ̀ lọ́wọ́. Mo kí ìwé sókè. Hallelujah. Ìpele mélòó ni wọ́n gbélé? Mẹ́ta ni méjì ni. Ìpele mélòó wà ní gbogbo ilé yẹn? Mẹ́ta 3 story. Ọlọ́run bàbá. Ọlọ́run ọmọ. Ọlọ́run ọmọ. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ó ti pè náà nù. Ọlọ́run bàbá. Ọlọ́run ọmọ. Ọlọ́run ẹ̀mí mímọ́. Àṣeyọrí tí ìfọkànsí nínú ayé mi, nínú ayé àwọn ọmọ, nínú ayé ọkọ, nínú ayé aya. Ọlọ́run gbé ìdílé lọ́dọ̀. Àgbà yẹn a ti gbà á fúnra ara wa bí. A wà á gbà Olúwa gbogbo ọkàn tí owó wo ló kéré jù Nàìjíríà. Kò sí. Gbogbo ọkàn tí náírà márùn-ún rẹ̀ ń bẹ níbi iṣẹ́ yìí. Gbogbo ọkàn tí ogún ojú rẹ̀ ń bẹ níbẹ̀. Ọmọ ọ̀sẹ̀ o. Kọ̀mọ̀ ọ̀sẹ̀ o. Torí gbà tí mò ń gòkè bọ̀ láàárọ̀ yìí. Àdúrà tó lúwa ní gbà. Mo tún ti fẹ́ mọ dàgbàtì lọ bẹ̀ ó ti mú lu padà bẹ̀. Jákọ́bù ọmọ nǹkan kan ṣe ju ìka lọ ibi pèrú gbàbùkún ṣùgbọ́n ó padà rí kí ni gbà nígbà tó ké sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run bí òkúta sí jẹ́ irọ́ rí mi nígbà tí ìyá dùn débi ìyá náà ń dùn wọ́n náà yìí nínú aginjù rẹ̀ wọ́n náà ọlá Olúwa gbogbo ọkàn tó lọ́wọ́ sí iṣẹ́ yìí ó sì kù kéétì ìparí o ọmọ ìwọ náà lè ṣe mọ́jẹ̀ wọn mọ sí ọ ní aláfihàn ní gbogbo ìgbà wípé ta ní òfin wa ní 10 million bẹ́ẹ̀ lọ́wọ́ àmọ́ sáré bọ́ ata àfẹ́ ọmọ ọlọ́gbọ́dọ̀ ní àsọ́wọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ no you can do it lọ́nà tí ó jẹ́ pé wọ́n ní silence internally bó ti gbọ́ interbank ni o hallelujah ọba ti wo program tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti ra kan nọ́mbà ń bẹ wọ́n ṣáájú sí kò sì kọ́ síbẹ̀ pé iṣẹ́ orí òkè àwọn tí mo ti wọ́n èsì ẹ sọ fún Jésù gbogbo ọkàn tó ti lọ́wọ́ sí iṣẹ́ yìí 5 naira ló ní bẹ̀ ni 1 kọ́bọ̀ ló ní bẹ̀ ni oògùn ojú ló ní níbẹ̀ ni Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run ẹ̀san tó sànsán fún Jákọ́bù tó sànsán fún Dáfídì lára Sólómọ́nì sànsán fún wọn láti orí wọn títí dórí ọmọ àti àrọ́mọdọ́mọ ó yẹ ẹgbàá aládùúgbò ìdíkẹ́ láti.
kan tó kù yìí fúnra ara rẹ lọ́gbà wọ́n yá di ojú rẹ bó ṣe wà sórí tó bá ti rí èèyàn sí ojú rẹ báyìí àdúrà yẹn ti lọ́nu di ojú rẹ ni ẹ̀yin ọmọ yẹn dákun ẹ di ojú ọmọ mi. hallelujah sórí bó ṣe dijú ní àdúrà tó gbà kẹ́yìn ni mo fẹ́ kó torí rẹ bẹ̀rẹ̀ wà ní sùúrù kó torí mi bẹ̀rẹ̀ wọ́n wá tọ́ wọnú ìṣúra rẹ ó sì ọrẹ kan 5 naira lọ́mọ kó o lè wá gbé níjọ́ tí wọ́n bá kún blọ́ọ̀kù rẹ̀ ò ní wá níjọ́ wọ́n bá pọn mi rẹ̀ ò ní wá ìwọ náà ní 5 naira owó pure water sọ fún Ọlọ́run Olúwa ó kó ojú mi lára sẹ́yìn rẹ̀ ibi gíga ló wà ọyọ Ọlọ́run ọmọ mi ni mo fi ra ibi gíga fún bó sì ṣe fún ọ náà lọ fẹ́ lọ ibi gíga ni wọ́n ya 57 tó fẹ́ gba appointment orí mi ọyọ tètè máa gbàdúrà máa gbà. Ó lè ju 5 naira lọ, ó lè jẹ́ 5 million, ó lè jẹ́ 50 million. Wọ́n fi pòwe ní o. Ó lè jẹ́ 50,000, ó lè jẹ́ 5,000, ó lè jù bẹ́ẹ̀ lọ. Ohun tí bá ń bẹ ní kápálẹ̀ rẹ̀ kí ló ń bọ̀ kó ti náwó dáadáa lóru. Sọ fún Jésù, àwọn kan ni wọ́n mọ̀ ń kórè àdúrà. Lọ́la àwọn tí wọ́n bá palẹ̀ náwó mọ́, àwọn ni wọ́n mọ̀ ń jẹrẹ lókè tí ó náwó pamọ́ lábẹ́ bẹ́ẹ̀dì. Iná lọ bẹ́ẹ̀ jẹ yẹn ni àǹfààní. Jésù Olúwa wa. Mo máa ń gbàdúrà lé bọ́ ọba ara mi ṣe ìwọ lọ́kàn báyìí. Orúkọ Jésù. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run mẹ́ta lọ́kan. Ìwọ nìkan ṣoṣo tó ń ṣiṣẹ́ nínú ẹ̀mí kan, nínú agbára kan, nínú ìṣọ̀kan. Olúwa súre báwa ọmọ rẹ. Ìṣù àkàrà wẹ́wẹ́ àti ẹja wẹ́wẹ́ mélòó márùn-ún iná ló fi bọ́ ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn. Àwọn tó wá ni wọ́n jẹ, wọ́n tún jẹ àjẹyó àti àjẹsẹ́kù. Ọlọ́run a fẹ́ ṣe àjẹsẹ́kù, a fẹ́ kó àjẹsẹ́kù lọlé. Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún wa. Lórí bó ti kó orí lálẹ̀ tó, bó ṣe pé wé ẹ̀kọ́ lọ ń tà, bó ṣe pé búburú lọ ń tà. Ibi gíga ńlá lọ́lọ́run pe àyè àwọn ọmọ rẹ̀. Ọlọ́run tàbá wò ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrò pé yọ̀ọ̀tì ẹ̀ ní ó fi ẹyọ kan. Sàlẹ̀sàlẹ̀ náà la ní yọ̀ọ̀kan wà ní wọ́n sọ̀rọ̀ adaki níbo. Ọlọ́run tó wá ní pé àníṣe òun ò ṣe é ní ibi àwọn oníṣògo yín lóko ògo lẹ́lẹ̀. Òun ò ní ṣe é lóko pẹrẹsẹ ògo ibi gíga ni. Mo ní lórúkọ Jésù bí àgbélébùú bá ga ju ènìyàn lọ. Bí sámà ọ̀run tó bá ga ju ènìyàn lọ, ibi gíga tí ọwọ́ ayé ò ní lè fa ògo rẹ àti àwọn ọmọ rẹ àti irú ọmọ rẹ àti ọkọ rẹ àti aya rẹ bọ́ lórúkọ Jésù látòní lọ ó yẹ máa gòkè àti. Tí ayé ò bá lè mọ ibi tí òṣùwọ̀n afẹ́fẹ́ ga dé, mo ní lórúkọ Jésù ibi tó go rẹ àti àwọn ọmọ rẹ àti irú ọmọ rẹ yóò ga dé ayé ò ní mọ̀ ọ́. Nígbà tí Jákọ́bù ó padà gba ire àtọ̀dọ̀ rẹ wá, ó kọ́kọ́ ṣe ìrúbọ kan wípé yìí ń lọ lọ́wọ́ òfo tó bá wá padà dé pẹ̀lú ìbùkún ètò wá ṣe ọpẹ́ níbí yìí. Bàbá àwa náà ń padà lọ o, à ń wọnú aginjù lọ o, ayé lọ o. Ọ̀yá èrè tó wà nínú ìrìn àjò tí Jákọ́bù rí gbà láì nírètí ti tẹ́lẹ̀ yọ̀ǹda ẹ̀ bá wa. Jákọ́bù wa lọ tọ́bọ̀
wọ́n padà débẹ̀ yẹn pẹ̀lú ìbùkún ọwọ́ adúpẹ́ àbí òdúpẹ́. fúnra ara rẹ ni wọ́n fẹ́ nu ara rẹ sọ ọlọ́run lọ́dún tí ń bọ̀ mo fẹ́ wá jáde bí ọlọ́pẹ́ ó sì ń kẹ́yìn yẹn pọ̀ tó ó sì ń kéré tó ọlọ́run fàyè gbà mí kí n lè jáde ọpẹ́ àmì kọ́ mo ní ó tiẹ̀ ṣe wọn tí wọ́n bá ń sàmì sí ní ọjà wọn náà gbàdúrà fún ara ọlọ́run fàyè gbà mí kí n lè jáde bí ọlọ́pẹ́ torí pé mi sọ tèmi ń sìn èmi ń jèrè àdúrà ó sì mọ̀ fún wa ní ó jèrè àdúrà fún alájọjì àdúrà yìí sọ fún Jésù olùgbàlà kó gbọdọ̀ máa jáde bí ọlọ́pẹ́ àkànṣe ọpẹ́ ọpẹ́ lọ́dọ̀ ọpẹ́ gidi ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi. Jésù olúwa wa ọlọ́run bàbá wa Sámsìn Àlàbí ọjọ́ àwọn gbọ́ àṣẹ dáhùn ìyà tí ìránṣẹ́ rẹ̀ jẹ nínú aginjù yìí ó yá kó di èrè fún wa. Aṣọ pípọ́n tó wọ̀ nínú aginjù yìí lórúkọ Jésù kó daṣọ ògo mọ́ wa. Àìwọ̀ bàtà àìní oúnjẹ gidi nú tó fi rẹ́ẹ̀rín tó fi dunnú níbí tó fi ṣe lọ́ṣọ̀ọ́ Ọlọ́run kí ọba lè dunnú ayérayé lọ́dọ̀ rẹ pé Olúwa fìyà jẹ mí ṣùgbọ́n dá àwọn ọmọ mi lọ́lá ó ṣe wọ́n lógun Ábúráhámù ṣe làálàá Ísákì ṣe làálàá Jákọ́bù ṣe làálàá ṣùgbọ́n lára Jósẹ́fù lògo ti yọ lórúkọ Jésù mo ní ìwọ àtèmi ó yá ká lọ di Jósẹ́fù. Adẹni tó ń jọrọ̀ níbi tá adẹni tó ń sọlá níbi tá Jésù hallelujah Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. wọn ò tí ì gba owó. kí wọ́n máa gbà á lọ kí wọ́n máa gbà á lọ. ọ̀sà. Bẹ́ẹ̀ wọ́n ṣe ń gba ọ̀rọ̀ yẹn lọ ṣe láwọn tó jókòó lọ́hùn náà ẹgbà àwọn tó bá fún yín ní ẹgbà ó ní ohunkóhun tó bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe kí ni èrè rẹ̀ ń bẹ. Àdúrà yìí Olúwa ló pa á láṣẹ gbogbo wa gbé ọwọ́ méjèèjì sókè ìgbọ́tọ̀ ọba kì í ju owó lẹ̀ mọ́jú sínú àpò nínú báàgì ni ojú sí o ó gbé ọwọ́ méjèèjì sókè ìwọ ènìyàn ni mo ní kó gbọ́wọ́ sókè o ṣe bá ti ṣe èèyàn mọ́ gbọ́wọ́ òkè ẹ pariwo Ọlọ́run alààbò Jákọ́bù mo ní ẹ pariwo Ọlọ́run alààbò Jákọ́bù Ọlọ́run alààbò Jákọ́bù Ọlọ́run alààbò Jákọ́bù gbogbo àwọn arìnrìn àjò wa pátá láti ìṣísẹ̀ kan ibi tí ìṣísẹ̀ ó dé àpamọ́ mọ́ kéwu ò gbọ́dọ̀ wú mọ́ ojú ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wọn ò gbọ́dọ̀ fara pa ó pọ̀ pé gbogbo wa ò gbọ́dọ̀ fara pa ò gbọ́dọ̀ fẹsẹ̀ kọ́ irúfẹ́ orúkọ tá a lè pe ilẹ̀ tí wọ́n dé Ọlọ́run gbà á ní ilẹ̀ ní ògo Jésù Olúwa wa. Lábìínú tọrọwọ́ tó gbé sókè yẹn ó yá fi fa ẹnìkan lọ́wọ́ rẹ̀ àtọwọ́ kìíní fà á sókè bẹ́ẹ̀. Ọjọ́ tí ìwọ Ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún Jákọ́bù. Jákọ́bù rò kó ti tán fún un ṣùgbọ́n ìwọ Ọlọ́run fúnra ara rẹ̀ ó mú kí orí ńlá yẹn kó jáde pé wọ́n súnmọ́ Ọlọ́run wọ́n súnmọ́ bó tilẹ̀ ṣe ìpọ́njú ló mú mi dénú aginjù yìí síbẹ̀ orin mi jẹ́ wọ́n súnmọ́ Ọlọ́run wọ́n súnmọ́ ó wá bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn títí tó fi dọ́dọ̀ Lábánì ẹranko búburú nínú aginjù yẹn ò ní ìpalára
bẹ́ẹ̀ ni àwọn ìjọ àfàyàwọ́ àti àwọn nǹkan olóró gbogbo wọn ò pa ayé rẹ̀ lára. Bẹ́ẹ̀ ni kò jì sí kòtò kìnìún ayé. Ọlọ́run ó pàlọ́ àti àbọ̀ rẹ̀ mọ́. Gbogbo àwọn ẹ̀dá wa pátá àti orílẹ̀-èdè Ṣakí àti orílẹ̀-èdè gbogbo tí wọ́n ń lọ káàkiri dé Nàìjíríà ni dé Áfíríkà ni gbogbo ibi tẹ́jà kọ̀ọ̀kan ti wá. Ọlọ́run aláàbò tó pa Jákọ́bù mọ́ tí òjò ṣègbè sínú aginjù pẹ̀lú ìwà àkàtì mi lọ́wọ́ ẹ̀. Ọlọ́run pa ọwọ́ tirẹ̀ mọ́. Gbogbo àwọn tí ò ronú ilẹ̀ tí wọ́n ń dáwọn èèyàn lóró wọ̀nyẹn, Ọlọ́run wọnú wọn lọ. Àkókò táwọn tiẹ̀ bá ń kọjá, ó yá kí wọ́n mọ̀ sùn. Àkókò táwọn tiẹ̀ bá ń kọjá, ẹ̀mí mímọ́ ó yá rán wọn níṣẹ́ lọ. Àkókò táwọn tìrẹ ń kọjá, ó ń bọ̀ níwájú ní búburú lórúkọ Jésù káwọn tiẹ̀ kí wọ́n ti. Àkókò táwọn tiẹ̀ ń kọjá tí wọ́n bá ń bọ̀ lẹ́yìn, bó ti wù kí wọ́n mèrè sátó, wọn ò gbọ́dọ̀ lè lé wọn bá. Àrìnyè là ń rìn. Ògo ni forúkọ Olúwa. Ògo ni forúkọ Olúwa. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Orúkọ Jésù yóò dára fún wa. Ẹ jọ̀ọ́ fún oore ọ̀fẹ́ yìí wà fún àwọn tí wọ́n ń wò wá káàkiri gbogbo àgbáyé. Fún iṣẹ́ tí a ṣe yìí, àwa tí a bá fẹ́ lọ́wọ́ sí, oore ọ̀fẹ́ sì wà fún wa. Àkáǹtì wà tí a lè ṣẹ́wó sí. Àwa tí à ń wò wá tó gbogbo tá à ń ṣe yìí, wọ́n ń wò wá káàkiri. So àwa tí à ń wo àkáǹtì tá a lè sẹ́ndì tiwa náà sí káwa náà lè nípìn nípa ìbùkún iṣẹ́ eléyìí, iṣẹ́ orí òkè yìí. Àkáǹtì ìjọ wa tí a lè sẹ́ndì owó sí UBA àkáǹtì ni 2222. Àkáǹtì tá a lè sanwó sí 2228274508 2228274508 UBA account United African Baptist Church ọ̀gẹ́ náà ni ó gbé wá. Gbogbo wa ní a lè sanwó tiwa náà síbẹ̀ káwa náà lè di alábùkún fún, yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ kó tó di wípé a lọ, àwa kan wà tó jẹ́ wípé fóònù kan wà tí èsì àwa la ní, bóyá ahé ni bóyá ọkẹ́ bọ́ sílẹ̀ ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tí wọ́n ń bá wa wípé àwọn ò rí fóònù. Ẹ jọ̀ọ́ a rọ̀ wá nítorí ìtọ́lọ́run. Ìwọ tí ohun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí èbá ti ṣe tiẹ̀, dákun tètè mú wá bí mọ́ gbé ogun ológun lọlé o. Hallelujah. Ní òru mọ́júmọ́ yìí, Olúwa ti sọ̀rọ̀ nípa rẹ̀. Pé tó bá ti mú nǹkan tí èsì tiẹ̀ tó bá mú lọlé o, gbé ìṣòro lọlé ni o. Mọ́ gbé ogun ológun lọlé o. Fóònù tí àwọn èèyàn ti fi ń lọ tí wọ́n ń wá kiri kìí ṣe méjì kìí ṣe mẹ́ta o. Ẹ dákun, ohun tí èbá ti ṣe tiẹ̀ tó bá rí, bóyá ẹnìkan lọ́kẹ́ ẹ̀ lóróye pé kíní ìwálẹ̀ Ọbásáré mu kìí ṣe tiẹ̀, dá padà dákun nítorí tọ́lọ́run. Kọ́mọ́dé pé wọ́n pe wọ́n sì lórí òkè, wọ́n sì lọ gbàdúrà, ṣé wọ́n wá rí ni? Ẹ dákun a rọ̀ wá nítorí tọ́lọ́run, ohun tí èsè tiẹ̀ dá padà o. Àwọn fóònù táwọn wá ti kọ́ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run, yóò dára fún wa lórúkọ Jésù. À ń tẹ̀síwájú nígbà tí adé àtẹ̀gùn tí ó kàn òun náà ní Bíbélì kíkà. Nígbà tí máa ké sí àwọn màmá wa Mrs. Níkẹ́ Ọláògùn láti wá ka Bíbélì fún wa. Ẹ jẹ́ ká jókòó. Praise the Lord. Ká gbọ́ mi dáadáa. Praise the Lord. Bíbélì kíkà fún àṣeyọrí ọdún yìí láàrin nínú ìwé Kíróníkà kínní. Kíróníkà kínní orí 4 ẹsẹ̀ 9 sí 10. Kíróníkà kínní orí 4 ẹsẹ̀ 9 sí 10. Ṣé a ti rí? Kíróníkà kínní orí 4 ẹsẹ̀ 9 sí 10. Nígbà tí mo kà, Jábésì ti ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ,
ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábésì wípé nítorí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. Ẹsẹ̀ ìkẹwàá tí a kà dánu dúró. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún mi ní tòótọ́, kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi rí ibi, kí èmi náà sì rí ìbìnújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Báyìí ni a parí ẹ̀kọ́ náà. Kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ sí ìgbàlẹ̀ mi ẹnìkọ̀ọ̀kan wa. A ṣàmọ́dún lórúkọ Jésù. Hallelujah. Báyà dé àtẹ̀kù kẹsàn-án, òun náà ni orin ọrẹ. Nígbà tí máa ké sí àwọn màmá wa wòlíì àti ajíhìnrere lóbìnrin Victoria Ọládèjì. Nígbà tí wọ́n bá ti ń pe orin fún wa, ẹ jẹ́ ká tọwọ́ bọnú ìṣúra wa, ká mú ohun tí ó jọjú jáde fún Ọlọ́run. Yóò dára fún wa lórúkọ Jésù. Àmín. Orin fún ọrẹ, a ó rí nínú ìwé orin ìwé ABC 619. Ọkàn mi yí ọba ọ̀run, mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀, wọ́n ta wòsẹ̀ ta dáríjì, kálá bá máa yìn bí rẹ̀, ìyìn Olúwa, ìyìn ọba ìlú pẹ̀lú. Ẹ̀dìdì ẹja kọrin. lórúkọ Jésù. Àdúrà sí ọrẹ láti ọ̀dọ̀ àwọn màmá wa Dickness Fúnmiláyọ̀ Adédèjì JP. Ẹni tí ó bá mú ọrẹ tó jọjú
kọjú wá torí ọ̀rẹ́ torí olúwa ti pàṣẹ pé a lọ Canada. Ó mú wa lọ sí London. Ó mú wa lọ sí UK. Ó wọlé fún wa. Ó lọ fún wa lálàáfíà. Ẹ fẹ́ tó jọjú síbẹ̀ sí. Torí tèṣí tèmi dá ohun tó ṣe fún mi. Àgbàyanu oore ló. Yóò ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà. Ẹni tó tó bẹ́ẹ̀ rí yóò ṣe bẹ́ẹ̀ fẹ́mi náà. Ó ti gbà tí mo ti yẹ. Ó tètè pè wọ́n kó tètè mọ sọ́ọ̀tì padà. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ yín fún ọrẹ 2025 yìí. A dúpẹ́ pé yóò ṣe ohun ìyanu fún wa. A dúpẹ́ pé yóò la ọ̀nà àbáyọ fún wa. A dúpẹ́ yóò gbé wa débi tá a fẹ́ dé. A dúpẹ́ pé yóò gbé àwọn ọmọ débi tó fẹ́ dé. Bàbá ògbó ni forúkọ yẹn. Ẹ gbọ́ ọpẹ́ wa. Jésù ọmọ Ọlọ́run Olúwa ẹ gbà yín. Ọrẹ wa Olúwa ẹ yà á síbí wa. Bàbá rí ibi tá a ti dá ohun tí ò yẹ ká dá Olúwa ẹ dáríjì wa. Ẹ̀mí mọ́ Olúwa ẹ yọ́nú sí wa. Ọrẹ yìí Olúwa ẹ já lò fún ìgbélépọ̀. Bá a ṣe ń lọ látẹnu ọdún yìí lọ ọ̀rọ̀ ìkọ́ máa bá wa lọ. Ó yà wá lẹ́nu. Ó pa wá lẹ́rìn ayọ̀. Ó jẹ́ jíjú ayọ̀. Lórí ọmọ lórí ọkọ ká jíjú ayọ̀. Ó lùlù bànújẹ́ fún wa. Bàbá pẹ́tẹ́ ẹ̀ṣin wà ní wa. Ògo ni forúkọ Jésù Olúwa wa. Adé àtẹ̀gùn èyí tí ó lágbára jù. Gbọ́ ká tó lọ ní ẹmọ́jà àti ìjókòó. Ká tó lọ níbẹ̀ mo rí pé àwọn àkẹ́ntì sún gbogbo àwọn tá a jókòó lókè yẹn jẹ́ gbogbo dèdè. Ẹjọ́ àwa tí a ń rọ èdè ẹ jẹ́ ká máa bọ̀ wá. Àwa tí a ń ṣe òun bífọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká súnmọ́ bí yìí. Gbogbo àwa tí a jókòó yẹn já dìde dúró kó tó di pé a wọnú iṣẹ́ ìrẹsẹ̀ yẹn lọ. Àwọn kọjọ ọkùnrin yìí àjọ ọkùnrin yìí torí mo rí pé àwọn àkẹ́ntì ẹ̀ ti sùn jìnnà. Ó mà lágbára o. Ọlọ́run ìràpadà ó máa lágbára o.
ránṣẹ́ sórí bó ṣe wà yẹn wàá gbàdúrà wàá sọ fún Ọlọ́run Olúwa mo fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ yìí tí mo fẹ́ gbọ́ yìí Olúwa má jẹ́ ó jẹ́ òpin fún mi láyé ọ̀rọ̀ yìí tí mo fẹ́ gbọ́ yìí Olúwa má fi ṣe òpin fún mi ọ̀rọ̀ yìí tí mo fẹ́ gbọ́ yìí jẹ́ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé jẹ́ kó ṣiṣẹ́ ìdáǹdè nínú ayé jẹ́ kó ṣiṣẹ́ agbára nínú ayé ẹ̀yà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn dáadáa. Ẹja gbàdúrà ẹja sọ fọlọ́run rẹ́sẹ̀ tó ń lò fún wa. Olúwa fún ọkọ agbára mi mímọ́ rẹ. Agbára mi mímọ́ tó tọ́ Olúwa fi fún ọ. Má jẹ́ kí wọ́n sọ nípa ti ara. Ẹ̀mí mímọ́ rẹ kó darí wọn. Jẹ́ kó lọ náà kó máa jáde pẹ̀lú àṣẹ. Nígbà tí àwọn bàbá wa ń bọ̀ ọ̀rẹ́ fẹ́ràn. Nathaniel ọjọ́ àwọn nígbà tí wọ́n ń bọ̀ wá ẹjẹ́ máa gbàdúrà Olúwa orí ọ̀fẹ́ tí wọ́n nílò sí Olúwa yọ̀dá rẹ̀ fún wọn. Bá Ọlọ́run sọ̀rọ̀ Olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kọ́kọ́ mi wá. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó rí ààyè nínú ọkàn mi. Ẹ̀mí mímọ́ o. Kí ààyè gba ọ̀rọ̀ rẹ̀ nínú ayé mi. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó ṣe iṣẹ́ ìtúsílẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó ṣe iṣẹ́ ìgbàlà. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó ṣe iṣẹ́ ìwòsàn. Gbàládùá. Jésù Olúwa wa. Ẹ ká jókòó. Mo dúpẹ́ púpọ̀ rọ̀. Tí a fi fún mi láti bá wa sọ̀rọ̀. Àṣekágbá ètò àjọ̀dún orí òkè ìdàgbàsókè ti fún yìí. Mo ń gbàládùn àkókò wa wípé ètò àti àgbékalẹ̀ Ọlọ́run fún ìgbé ayé wa àti ọ̀pọ̀lọpọ̀ ìbùkún Ọlọ́run tí Ọlọ́run ti dàlù wa yóò bá wa kalẹ̀ ní orúkọ ti Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run sí wa láàárọ̀ yìí yóò wọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì. Yóò mọ ní sókí. Ẹ̀mí Ọlọ́run fi yé mi wípé kí n bá àwa abiyamọ sọ̀rọ̀ àti àwọn òjíṣẹ́ Ọlọ́run nítorí pé a ti sọ fún wa wípé ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun náà ni yóò ká. Bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run fi yé mi tó fẹ́ kí n ṣàlàyé fún ìwọ àti èmi pàápàá jùlọ àwa tí a jí abiyamọ tí a ní àǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Òun ni wípé irúgbìn wo ló fún. Hallelujah. Láti wákàtí yìí lọ títí di ìràpadà 2026. Irú gbogbo ìwọ̀n fẹ́ kó fún sínú ayé àwọn ọmọ rẹ̀. Èyí tí ó mú àyípadà rere. Èyí tí ó mú àlàáfíà. Èyí tí ó mú ìwòsàn. Èyí tí ó mú agbára Ọlọ́run sọ̀kalẹ̀. Irú irúgbìn wo lọ́lọ́run fẹ́ kó fún sínú agbo òjò Ọlọ́run. Bí mo ṣe ń kọjá wá sí orí òkè láàárọ̀ yìí, ẹ̀mí Ọlọ́run fi ń yé mi wípé a ti fún wa ní àǹfààní láti padà lọ sí ilé láti ṣe àgbéyẹ̀wò orú burúkú tí a ń fún.
hallelujah. Èmi Ọlọ́run ti ń bá mi sọ̀rọ̀. Yẹn ta mi jọ yà. Mo ń béèrè lọ́wọ́ mi Ọlọ́run wípé. O ká yẹn ta mi kiri. Irú irúgbìn wo ló fẹ́ kí àwọn abiyamọ fún Lẹ́la bí sí wọ́n yẹ fún. sínú ìgbé ayé àwọn ọmọ wọn? Ní búrú bí sí wọ́n sí à. Irú irúgbìn wo ló fẹ́ kí àwọn òjíṣẹ́ Ọlọ́run fún sínú àgbòjò Ọlọ́run? Èyí tí ó jẹ́ pé yóò mú agbára Ọlọ́run wá. Èyí tí ó jẹ́ pé yóò mú ìyípadà wá. Èyí tó jẹ́ pé yóò mú kí agbára Ọlọ́run ìràpadà kó wà láàyè. Ẹ̀mí Ọlọ́run ní ó ní kí n lọ sínú ìwé Kíróníkà. Kíróníkà kìíní. Orí ìkẹrin. Ẹsẹ̀ kẹsàn-án sí ẹsẹ̀ kẹwàá. Gbọ́mi ìwọ abiyamọ tó wà níbí láàárọ̀ yìí. Irú irúgbìn wo ló ti ń fún sínú ayé àwọn ọmọ rẹ? Èyí tó jẹ́ pé kò mú kí wọ́n ṣe èso tó yẹ. Ọ̀rọ̀ Ọlọ́run tọ́ wa ní wákàtí yìí. Wípé ká yẹ ìgbé ayé wa wò. Irú irúgbìn wo lọ́run fẹ́ kó o fún? Tí ó mú àlàáfíà, tí ó mú ìdàgbàsókè, tí ó mú ìràpadà, èyí tí ó mú ìwòsàn wá, èyí tí ó mú ìtẹ̀síwájú bá ayé wa. Ọjà ẹ jẹ́ ká yára lọ sínú ìwé Kíróníkà. Jábẹ́sì ṣe ọlọ́jù lọ. Ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábẹ́sì. Nítorí ó bí pẹ̀lú ìbànújẹ́. Nítorí pé ó bí pẹ̀lú ìbànújẹ́ dákẹ́. Now, abiyamọ nìyá Jábẹ́sì. Jábẹ́sì yóò náà bí ìlú ẹ̀. Ṣùgbọ́n ó fi ẹnu ara rẹ̀. Ó máa la bírù nù. Ó fi fún irúgbìn ìṣòro. Ó fi fún irúgbìn ìbànújẹ́. Ó fi fún irúgbìn tí kò dára. Sínú ayé ọmọ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ aláwa níbi ìlọ́gbìn gẹ́gẹ́ bí abiyamọ. Yàrá bí sani lè bí sí wòlíọ̀. Àwọn orúgbìn tá à ń fún sínú ayé àwọn ọmọ wa. Yẹ bẹ wúlò tẹ̀lé bí sí wọ́n sí à. Kò tọ́ kò fi hàn gẹ́gẹ́ bí ẹni tó ń sin Ọlọ́run. Bẹ́ẹ̀ni ẹni yẹn dẹ̀ kúrò jẹ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa la wà níbí yìí. Irúgbó sí la ń bọ̀ náà. Gẹ́gẹ́ bí abiyamọ. Bẹ́ẹ̀ni bí sí wòlíọ̀. Tí Ọlọ́run ti fi àwọn ọmọ wa fún wa. Láti ṣe alákòóso lórí ayé wọn. Láti ṣe olùtọ́jú wọn. Ṣùgbọ́n àwọn orúgbìn gbàgbọ́. Lórí ká fún sínú ayé àwọn ọmọ wa. A ò ṣe bóde ká ṣe. Hallelujah. Mo fẹ́ kó gbọ́ mi yégéyégé. Mo fẹ́ kó gbọ́ mi dáadáa. Irú irúgbìn wo ló ń fún sínú ayé àwọn ọmọ rẹ? Àwa tí a jẹ́ olùṣọ́ àgùntàn. Irú irúgbìn wo là ń fún sínú àgùntàn rẹ? Ohun tí Ọlọ́run ìràpadà fi ń yé mi ni wípé. Yẹ́nì tẹ́sẹ̀ tẹ́pẹ́ ká jẹ́ ohun tí. A fi fún wa. Wọ́n tó máa ṣe. Ní àǹfààní. Nàákọ́. Àti fún wa. Bí mo á ṣe. Ní ọ̀rọ̀ ṣẹ́tí. Yẹ́nì tẹ́yẹ mi. Àti fi hàn wá. Bí kí sẹ́. Ohun tí Ọlọ́run fẹ́ ká gbé yẹ̀wò. Yẹ́nì náà tó kiri rẹ̀. Èso tó yẹ kí Ọlọ́run fẹ́ ká ayé wa kó so. Yẹ́nì náà sànni náà burú. Ohun tí Ọlọ́run ìràpadà ń béèrè lọ́wọ́ yìí. Ohun tí Ọlọ́run ìràpadà ń béèrè lọ́wọ́ mi. Irú èso wo? Irú irúgbìn wo? Ni ìwọ yóò fún. Láti òní lọ. Títí di ìràpadà 2020. Sọ fún wa wípé tí a bá gbé ìgbé ayé abiyamọ tí Jábẹ́sì gbé tá a bá gbé yẹ̀wò. Láti fi ọ̀rọ̀ ẹnu wa láti lè ba ayé àwọn ọmọ wa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa láti fi ọ̀rọ̀ ẹnu wa láti fi da ìdílé wa rú. Ọ̀pọ̀lọpọ̀ wa láti fi ọ̀rọ̀ ẹnu wa láti fi ba iṣẹ́ Ọlọ́run jẹ́. Irú abiyamọ wo ni ọ́? Irú abiyamọ wo ni mí? Bí a ṣe ń sọ̀kalẹ̀ lórí òkè yìí. Irú irúgbìn wo ni wọ́n yóò fún?
Asa ke ba kuru ma ngati bi do. Mo wa ya ba nya. Irúgbìn wo ni wọ́n yóò fún? Ma na pa ma na pa fu mu. Wa na nya. Irúgbìn wo ni wọ́n yóò fún? Nípa ṣíṣe iṣẹ́ Olúwa gẹ́gẹ́ bó ṣe kó ṣe. Nígbà tí Ọlọ́run dá arákùnrin jẹ́ àpèlé Jábẹ́sì. Yẹ́nì ìtàsán Jábẹ́sì. Ó dá gẹ́gẹ́ bí ẹni ńlá. Bàbá bí yàgànnà mi jẹ́ Ó dá gẹ́gẹ́ bí ẹni olókìkí. Bàbá Ó dá gẹ́gẹ́ bí ẹni tó dáradára. Bàbá bí Ó yàgànnà dá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ aṣíwájú ènìyàn. Bàbá bí ni máa bí kìí yàrá ìgbẹ́. Ìgbẹ́ ká wo orúgbìn tí ìyá rẹ̀ kún sí. Àmọ́ ìwé ni mi ní kìí yóò kọ́ pẹ́ yìí Ní náà. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ Wọ́n sì rẹ̀. jẹ́ tó kún wá tẹ̀lé àbọ̀sí yàn. Ìyá rẹ̀ pè é. Kanyọ́ ti àbú kùsùkùsùm. Jábẹ́sì. Bàtí yà fún un bí Èyí tó túmọ̀ sí ìkorò. Ndé ìsinmi ni túsìkì. Hallelujah. 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 Bó ṣe jókòó tó ń wò mí láàárọ̀ yìí. Àwọn ilé ìwùjọ ni ọ̀rọ̀ Ìwà sáwọn. ọwọ́ rẹ̀. Àbùkọ́ rẹ̀ náà. Ìrìn àjò rẹ̀. Àsìmí yàn ẹ́. Ìgbé ìwà láàyè rẹ̀. Àbòsí kò Ìjẹ́ kò fi ṣe àpẹẹrẹ pé ìwọ náà jẹ́ kí lára àwọn abẹ́mọ́ bí ìyá Jábẹ́sì. Àbẹ̀mọ́ yìí ń tẹ̀lé Jábẹ́sì wọn. Nígbà ọ̀rọ̀ ẹnu rẹ̀. Nígbà ìwàsí rẹ̀. Nípa gàbàgebè. Hallelujah. Hallelujah. Bí ọ̀rọ̀ Ọlọ́run ti ń tọ́ wa láàárọ̀ yìí. Yẹ́nì ló bí Bí ọ̀rọ̀ Ọlọ́run ti ń tọ́ mi wá láàárọ̀ yìí. Yẹ́nì ló jẹ́ sílẹ̀ yà. Ọlọ́run rà padà fẹ́ ká so ó fẹ́ ká fún rúgbìn. Yẹ́nì máa buri. Èyí tó jẹ́ pé yóò so èso. Ọ̀nà ló yẹ ní sẹ́ni bíá. Tí Ọlọ́run fẹ́. Yẹ́nì náà má buru. Tí Ọlọ́run dùn sí. Yẹ́nì pé náà lè mú. Mo gbára lóra fún wa wípé Mo bá yàrá wa jábọ̀ tí. ohunkóhun tí Ọlọ́run bá fẹ́ kí ìgbé ayé àwọn ọmọ wa ó jẹ́. Yẹ́nì náà bí ìgbésí àwọn náà Tí Ọlọ́run ti fi kọ́kọ́rọ́ rẹ̀ lé wa lọ gẹ́gẹ́ bí abiyamọ. Yẹ́nì bí rẹ̀ kẹ́ndé mọ́ ọ̀rọ̀ náà Ẹ̀mí Ọlọ́run sí wa ní ojú. Yẹ́nì tètè rẹ̀ náà bí Nítorí rẹ̀ pé a kò lè tẹ Ọlọ́run jẹ. Ohun tí ènìyàn bá fúrúgbìn. Níyẹn buri yẹn. Òun náà ni yóò A bẹ buri yàn. gẹ́gẹ́ bí àkórí ọ̀rọ̀ wa. Bùkún àtẹ ìlú yìí. Fún ìràpadà 2025. Bí ẹ̀nà tùsà jẹ́ ìbí náà pèsè jẹ́ bẹ́ẹ̀ máa bí yàn. A bá a buru báyìí. Hallelujah. Hallelujah. Èmi ń fún Buru báyìí. gẹ́gẹ́ bí abiyamọ tó jẹ́. Bùkún àná náà mú Irú sàdúkà. gbogbo ló ń fún nínú ìdílé rẹ̀. Àpèrè kú yàrá tẹ. Láàárín àwọn ọmọ tí Ọlọ́run fi fún ọ. Irú Bí gbogbo sí ló ń yẹn náà pèsè yẹn sí. Hallelujah. Hallelujah. Kí ìràpadà Yẹ́nì tẹ̀lé ọdún 2025. Bí ẹni tùsà jẹ́ bẹ́ẹ̀ Kó bá lè jẹ́ èyí tí ó ní èso rere. Sábì bí sùúrù àbọ̀sí Fún yàn. irúgbìn Ani buru buru dẹ̀ mú. èyí tí ó yẹ. Yẹ́nì pa àdé mú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Mo náà ní yẹ́nì tẹ́ yẹ mi. Tó o bá fẹ́ kí ìdílé rẹ ní àlàáfíà. Lánà àbàkú tó pànàró. Fún irúgbìn àlàáfíà. A buru pànàró. Tó o bá fẹ́ kí ìdílé rẹ kó ní ayọ̀. Lánà àbàkú tó wẹ̀. Fún irúgbìn tó ní ayọ̀ nínú. A bàkàrà kú ní tó wẹ̀ àbọ̀sí. Bá a lè lè sọ àlàáfíà. Lẹ́yìn pànàró Bí mo yà. ṣe parí. Ní wọ́sí. Hallelujah. Bí mo ṣe ń parí. Wọ́sí yẹn Mo náà. ń gbà lọ́dọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ yìí. Báyà ni máa yẹ kíkẹ́ Tá a bá sáà. rí ẹ̀dákẹ́dá kan. Lẹ́tí yà máa yíra yẹ ní Tó tọ́lá ti mi o. fi irúgbìn ìbànújẹ́. Ní kúrú yà kú ọ̀nù. Jayé wa lógun. Wọ́n ta sábọ̀sí àwọn. Ọlọ́run rà padà tí a ti sáwá bá. Yẹ́nì tó pẹ́ máa dúró náà. Yóò fi ní ọ̀run kọlù wọn. Bàbá rí ẹ̀dákẹ́dákẹ́ tó ti mú orúkọ wa lọ síbi pẹpẹ òrìṣà láti fún irúgbìn ìbànújẹ́ tàbí àìsàn sínú ayé rẹ tàbí ti àwọn ọmọ wa. Ọlọ́run rà pẹ̀lú ó dáhùn. Yóò sì ṣe iṣẹ́ ìdáǹdè. Yóò sì ṣe iṣẹ́ ìgbàlà. Ẹ jẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa. Kò sí àyè fún wa tó bẹ́ẹ̀. Àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti ṣe. Ní sípò tí di à. Bẹ̀ẹ̀ òǹkẹ́ tí Ọlọ́run sọ fún mi láàárọ̀ pé kí n sọ fún ọ. Yẹ́nì jábọ̀ tó bá tọ́ Òun ni pé irúgbìn wo ló ń fún. A buru bí aburu bí. Irúgbìn tó bá fún. Láburu bí àná. Òun náà ni yóò dìtámì èso tó jẹ. Lele ní kọ́ni sápọ̀rọ̀ bí yàn kàtà. Hallelujah. Kò sẹ́nikẹ́ni tó lè tẹ Ọlọ́run jẹ o. Yà kọ́ni bí yẹn bí yẹn bí. Ó lè tẹ ènìyàn jẹ. Ẹ bí yẹn ní kò Ṣùgbọ́n mẹ́. ó lè tẹ Ọlọ́run jẹ. Apa bí yẹn bí yẹn bí. Ọlọ́run mọ̀ ọ́. Yẹ́nì náà yá. Ènìyàn lè má mọ̀ ọ́. Yẹ́nì bí náà yá.
gbogbo orúkọ tó ń fún Ọlọ́run mọ gbogbo ẹ̀ka ọ̀tá nípa ọ̀rọ̀ ẹnu nípa ìrìn ẹsẹ̀ nípa ẹgbẹ́ tó ń kọ́ Ọlọ́run mọ gbogbo orúkọ tó ń fún gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn nínú ìjọ Ọlọ́run mọ gbogbo orúkọ yẹn wá. Ọlọ́run rẹ̀ mi sọ lárọ̀ yìí bó ń ṣe rẹ̀ mí náà sí tìkára mi sí ra mi irúgbó wo ni mò ń fún sínú àgbo ìjọ Ọlọ́run irúgbìn wo ló ń fún gẹ́gẹ́ bí abiyamọ sínú ayé àwọn ọmọ rẹ̀ mo fẹ́ ká gbé ọwọ́ wa sókè Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti fún irúgbìn rere sínú ayé àwọn ọmọ mi gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ gẹ́gẹ́ bí abiyamọ àtọ́tà nípa ti àdúrà nípa ẹ̀kọ́ ọmọ Ọlọ́run Olúwa ìràpadà fún mi ní oore ọ̀fẹ́ láti fún irúgbìn rere sínú ìjọ Ọlọ́run ó yẹ sọ di àdúrà. Irúgbìn wo ló ń fún láti òní lọ títí di ìlàgbẹ́dà 2026 kí ni yóò jẹ́ èso tí ó padà wá síbi láti wá jẹ ọ̀pọ̀lọpọ̀ wa láti ìgbé ayé wa àti ìgbé ìpàlójẹ́ sínú ayé àwọn tí ó lè kàkùnà ní èrè àti bẹ́ẹ̀ sí ní ìpamọ́ lẹ́kọ̀ọ́ sọ fún Ọlọ́run pé Olúwa yóò fẹ́ jẹ́ àpúrúkú ìpàlójẹ́ sínú ayé àwọn ọmọ mi yóò fẹ́ jẹ́ àpúrúkú ìjẹ́kulẹ̀ sínú ayé àwọn ọmọ mi Olúwa ràn mí lọ́wọ́ Olúwa ràn mí lọ́wọ́ Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Àwọn àbáyọ lẹ́ẹ̀kan sí. Tá a bá rí àwọn ọmọ wa tó jẹ́ pé irúgbìn tá a fún sínú ayé wọn láti ìbẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ìyá Jábẹ́sì fi fún irúgbìn ìbànújẹ́ sínú ayé Jábẹ́sì. Àwọn irúgbìn yìí ó ti ba ìrìn àjò ayé àwọn ọmọ wa jẹ́. A ó bẹ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. A ó bẹ Ọlọ́run ìràpadà lẹ́ẹ̀kan ṣoṣo. Olúwa Ọlọ́run ìràpadà. Tábàárí ẹ̀ dákẹ́dákẹ́. Tábàárí àwọn ọmọ wa nípa irúgbìn ìbànújẹ́. Di èrò ẹ̀yìn orúkọ Jésù Ọlọ́run ìràpadà làwọn padà ó yà sọ di àdúrà. Wá bá mi ṣe o, ìwọ nìkan ló kù mí kù. Ìrànlọ́wọ́ ayé ti pín tètè wá bá mi ṣe. Tètè wá bá mi ṣe o, ìwọ ló kù mí kù. Ìrànlọ́wọ́ ayé ti pín tètè wá bá mi ṣe. Tètè wá bá mi ṣe o, ìwọ ló kù mí kù. Ìrànlọ́wọ́ ẹ̀dá ti pín tètè wá bá mi ṣe. dáhùn. Àṣẹ fún olórúkọ tí wọ́n bá ní orúkọ tí wọ́n bá
ní orúkọ Ọlọ́run rẹ̀ padà bẹ́ẹ̀ ni yóò sì rí Jésù Olúwa wa. Hallelujah dáadáa, ale pàtẹ́wọ́ yẹn dáadáa, ale sọ fún ẹ. Ẹ dákun kó tó di wípé a bọ́ sí àtẹ̀gùn tí ó kàn, mo ṣèfilọ̀ kan fún wa nígbà tí kó tó di wípé a bọ́ sínú iṣẹ́ ìránṣẹ́. Ìwọ tí o bá ní fóònù lọ́wọ́ tí o sì tiẹ̀ tètè wá dá padà o. Tí ìkẹ́ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ tí èsè tiẹ̀ kì í ṣe fóònù nìkan. Dákun tètè wá dá padà o. Má gbógun ológun lọlé o. Má gbógun ológun lọlé o. Adé àtẹ̀gùn ẹlẹ́ẹ̀kejìlá. Òun náà ni orin ìkirọ̀ láti ọ̀dọ̀ àwọn màmá wa pásítọ̀ Mrs. Àtinúkẹ́ Adélékè, pásítọ̀ Mrs. Àtinúkẹ́ Adélékè. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. A rí orin ìparí wa nínú ìwé UABC 6:4 afọpẹ́ fọ́lọ́run lọ́kàn àti lóhùn wa ẹni tó ṣohun ìyanu nínú ẹni táráyé ń yọ̀ bàtà wà lọ́mọwọ́ òun náà ló ń tọ́jú wa ìtẹ̀bù ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀. Hallelujah, hallelujah. Ní àtẹ̀gùn ẹlẹ́ẹ̀kẹtàlá, òun náà ni àdúrà ìfirọ̀ níbí. Bí a bá ti gbàdúrà ìfirọ̀ yìí tẹ́ tí wọ́n ṣe orí ọ̀fẹ́ fún wa tán, a máa tó ní orí fídì níbẹ̀ yẹn. A lọ sí àtẹ̀gùn yìí tó kàn òun náà ní ẹbí ológun, èyí títí àwọn ẹgbẹ́ ikọ̀ ọba ọ̀run. Nígbà tá a bá parí eléyẹn, a máa lọ fún ìwọ́de bí a ṣe máa ń rìnrìn wa tẹ́lẹ̀ láti rìn. Ẹ jẹ́ ká ṣe ohun gbogbo pẹ̀lú ìdarí tí wọ́n bá ṣe ń darí wa ẹjọ́ nítorí tọ́lọ́run jẹ́ pé a gbọ́ ìdarí. Ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ ìdarí, yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ gbogbo wa bí a bá ti ń lọ ẹ jẹ́ ká kó ẹrù wa. Nígbà tí a bá ti ń sọ̀kalẹ̀
But it's singing, you thought, why you are singing, I had a point enough of pinning. Never seen the old. I think a brown we go ẹrù rẹ lẹ́ẹ̀kẹ́nẹ̀ bí a bá ti lọ nísìnyí. Yes, we are for Aban. You dára fún wa lórúkọ Jésù. Àdúrà ìfìrọ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa Right Reverend AA Ọmọládé JP. Nígbà tí wọn ò tí ì dé máa pe àwọn bàbá wa most senior apostle John Taku láti wá gbàdúrà ìparí fún wa. Ẹ ká dìde fún àdúrà parí ẹ já dìde. Okay, hallelujah. Hallelujah. Adúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé ó wù ọ́ ó sì wù wá gbogbo èèyàn sì jẹ́ ṣíṣe torí pé wòye sí èyí tí ó wù wá lábẹ́ lọ́dọ̀ rẹ̀ a ní ọdún tí ó ń bọ̀ ó ṣojú ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa kí a máa fẹ́ ẹnikẹ́ni kù láàrin wa Olúwa ó sì wù wá ìwọ Ọlọ́run Olódùmarè ó sì gba ohun tí ó wù àwa náà àwa là ń tó ń bẹ lọ́wọ́lọ́wọ́ yìí àdúpẹ́ bàbá gbọ́pẹ́ gbà yín wá Ọlọ́run ìmọ́lẹ̀ gbọ́pẹ́ gbà yín wá bàbá wa ọ̀run wá gbọ́pẹ́ gbà yín wá Olúwa a lè gbàgbé èyí tí a béèrè lọ́dọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ tó kọjá ní ẹ̀dọ́ tó ń ṣẹlẹ̀ yìí a ṣe tán a tún lọ a tún sọ fún yín pé ìwọ Ọlọ́run Olódùmarè ọdún tí ń bọ̀ yẹ kó sojú ẹ̀mí ẹnì kan. Ọlọ́run dákun gbọpẹ́ gbà yín wá. Gbọpẹ́ gbà yín wá. Ọlọ́run ti lọ dákun wá bá wa lọ. Olúwọ̀dún bá bá wa lọ. Olúwọ̀dún wá bá wa lọ. Òkè ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa lónìí àfilẹ̀ yín lọ́wọ́ wá sọ́ di pẹ̀tẹ́. Tó fi ìbànújẹ́ gun orí òkè yìí lónìí jẹ́ kí ìbànújẹ́ kó fi wá sílé. Jésù Kristi Olúwa wa. Ó tó di pé a lọ àwọn bàbá wọn bá wa súre fún gbogbo àwọn tí wọ́n ń wò wá nílé ńgbà tó bá ẹ jẹ́ ká kúnlẹ̀ kálukú béèrè ohun tó bá ń fẹ́ àdúrà àgbàdo lélẹ́lẹ́yìn tí à ń gbà yìí. Kúnlẹ̀ kó béèrè kúnlẹ̀ béèrè o lè mọ́ rí orí ọ̀fẹ́ rẹ̀ mọ́ o. Ọlọ́run orí òkè àpàdà bá mi gbà. Ọlọ́run orí òkè àpàdà bá mi gbà. Ọlọ́run bàbá mi ọdún àwọn bá mi gbà. Òní ni àkọ́kọ́ nínú ọdún tí mo kọ́kọ́ gun orí òkè wá. Àmọ́ kó tó di ọdún tí bọ̀, mo fẹ́ kó sí nínú ọkùnrin báyìí. Kí rí àánú gbà, kí rí òkè kí àánú kọ́ fún ẹ̀jẹ̀. Ipò tó ń jẹ torí mi, wọ́n máa jẹ lérí ayé mi, wọ́n máa jẹ lérí ayé mi. Wọ́n bí ní ọ̀nà ní owó Ọlọ́run Ọlọ́run àánú òbí sí nínú ọ̀nà. Láti Ọlọ́run ẹsẹ̀ mi máa jọ yí ẹ̀, ẹsẹ̀ mi máa jọ yí ẹ̀, ẹsẹ̀ mi máa jọ yí ẹ̀. Lérí ayé mi dìde ìrànlọ́wọ́, lérí ayé àwọn ọmọ mi dìde ìrànlọ́wọ́, lérí iṣẹ́ mi dìde ìrànlọ́wọ́. Aláàánú ní gúúsù láàánú wá níta òun níwọ̀ òun Olúwa máa sí mi, Olúwa máa sí mi, Olúwa máa sí mi. Èmi súnmọ́ lọ́wọ́ súnmọ́ Ọlọ́run àgbà. Jésù Olúwa wa. Jẹ́ kí orí ọ̀fẹ́ ti bàbá. Orí ọ̀fẹ́ ti ọmọ. Ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Àlàáfíà Olúwa Ọlọ́run alààyè. Ó wà pẹ̀lú ẹ̀mí yín. Kí bàbá ó gba ojú yín lọ́wọ́. Ó gba ọkàn yín lọ́wọ́ ìbàjẹ́. Ó gba ẹsẹ̀ yín lọ́wọ́ ìṣòro. Ó ṣí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí yín lára. Ó ṣí ọ̀nà yín ní rere. Ó dára fún yín. Kí ìgbàlà àti ògo àti ọlá kó jẹ́ ti yín. Láṣẹ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín.
A fẹ́ gbàdúrà fún àwọn tí wọ́n ń wò wá níbi gbogbo. Ṣé kí ni ẹ̀ sún ọmọ wọn bẹ́ẹ̀? Mo ń wò pé ṣé kí ni ó yà pé ó jí. Ó jí. Ó jí. Ojú yẹn ó lè mọ dáadáa. Zoom yẹn tẹ bá tí wọn bá ti zoom ọwọ́ yẹn yóò máa ṣe. Hallelujah. Hallelujah. A fẹ́ gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò wá níbi gbogbo àti òkè òkun àti ní gbogbo tí ẹ̀dá alààyè wà tí wọ́n sì mọ̀ pa gbérí òkè. Mo gbàdúrà bí Olúwa Ọlọ́run àwọn bàbá mi ti wà láyé àti láàyè pé Olúwa yóò súre fún wọn. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò mọ̀ bá wọn gbé. Gbogbo ìṣòro kí ìṣòro níwájú ẹnìkọ̀ọ̀kan Olúwa bá wa mú kúrò. Bí Olúwa ti ń bẹ àti bí àánú rẹ̀ ti wà, májẹ̀mú Ọlọ́run èyí yí padà. Ohun tó sọ fún mi ni wípé ohunkóhun tá a bá béèrè lérí òkè yìí ọlá ó rí gbà. Láti ẹ̀wúdí ní 50 ọdún lolúwa ti sọ. Ní ẹ̀wúdí 50 ọdún ó ní òun ọ̀sọ̀ náà gbó ìdìgboro. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó sì ti rí bẹ́ẹ̀. Ibẹ̀ ti dìgboro tán. Nígbà tó wí yìí tó sì rí bẹ́ẹ̀, mo gbàgbọ́ wípé ohunkóhun tí a bá béèrè gẹ́gẹ́ bó ti ṣe wí ni ó rí bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run gbogbo ọkàn tó ń gbọ́ wa níbi gbogbo tí wọ́n bá wà bí Olúwa mi ti ń bẹ láyé àti láàyè ẹ ò ní pàdé àgbákò. Ohun ìbànújẹ́ wàhálà láṣẹ Ọlọ́run kò ní fọ̀ sí yín. A kọ pé ayé ò rí wàhálà lóòótọ́ ṣùgbọ́n ó sọ pé ìpín àwọn ènìyàn búburú kò ní bà láwọn olódodo pé Ọlọ́run ó dáàbò bo àwọn tiẹ̀. Tó bá rí báyìí lágbára Ọlọ́run níbi gbogbo tí ẹ̀yin ènìyàn mi bá wà Olódùmarè ó bá ń dáàbò bò yín. Gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ìṣòro kan nínú ìpọ́njú wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn tí ò ṣe déédéé ara rẹ̀ nítorí pé ẹ̀ ń sì ń gbọ́ mi lákòókò yìí nítorí pé Olúwa ló sì rán mi mo pa á láṣẹ pé ìṣòro ní ọkà kúrò pátápátá. Ní agbára Ọlọ́run gbogbo ìṣòro náà yóò ká kúrò pátápátá. Pàtàkì jùlọ ìṣòro ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà. Kò sáyọ̀ lórílẹ̀-èdè náà mọ́. Àwọn bàbá wa léèyàn tó bẹ̀rẹ̀ tí ń wò dí èèyàn bẹ́ẹ̀ náà lèèyàn tó ń wo tiẹ̀ lẹ́yìn. Ẹni tó lágbára láti gbẹ̀mí ẹni ẹlẹ́ni ẹ̀mí ní bẹ lára òun náà ń gbòòrò òun ní òru ká. Àwa ń gbàdúrà gẹ́gẹ́ bí Bíbélì sọ fún mi wípé ká má ṣe jẹ́ kí iná ọwọ́ dùn sí ìṣe búburú àwọn ènìyàn búburú. Ní agbára Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ń bá ṣe ohun tó lòdì sí òfin Ọlọ́run Olúwa wọnú ayé olúwa rẹ̀. Wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Lórúkọ Jésù wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn ìṣòro ní ọ̀kan ọ̀jọ̀kan ìṣòro. Lágbára Ọlọ́run bí Olúwa ti ń bẹ nínú ọlá rẹ̀ nípasẹ̀ oore ọ̀fẹ́ ti Jésù Kristi ti Násárẹ́tì á mú ìṣòro inú ayé yín kúrò. Ẹlẹ́dàá ó fi yín lọ́kàn balẹ̀. Ọ̀tá ò ní sẹ́nu ayé yín. Májẹ̀mú ọ̀tá ò ní sọ. Májẹ̀mú ọ̀tá ò ní ṣẹ. Májẹ̀mú ọ̀tá ò ní ṣẹ. Gbogbo ìdáwọ́lé yín yóò yọrí sí i. Iná yín á dùn o. Ọkàn yín ó balẹ̀. Àtèrè àtọ́jú owó ẹ̀yin tí ẹ wà nídàálẹ̀ ẹ kó wálé o. Ilẹ̀ àjèjì ò sì ní mọ̀jẹ̀ yín. Yóò dára fún yín. Láṣẹ Jésù Olúwa wa. Wọ́n fẹ́ kí á gbọ́ yìí níbi ìyówù tí wọ́n lè wà. Wọ́n fẹ́ kọ́ gbọ́ yìí.
àwa tí a jẹ́ òṣìṣẹ́ olówó, àwa tá à ń ṣòwò, wọn sọ fún mi pé òwò ṣúgà, wọn sọ Olúwa sọ̀rọ̀ ṣúgà fún mi o. Ṣùgbọ́n gbogbo ìwọ tó ń ṣòwò àpò, gbogbo ìwọ tó jẹ́ olówó àpò, ní ọdún tá a kó sí, Olúwa rán mi pé kó o ṣe pẹ̀lẹ́ o, kí ọmọ bá pa ẹ mọ́, kọ́mọ́ bá jù ú sínú ọ̀làṣà, kọ́mọ́ bá sọ pé ilé ẹ̀mọ́ lẹ́mọ́ lọ. Gbogbo àwa tá à ń ṣòwò àpò pátá ní ọdún tá a kó sí, gbogbo àwa tá à ń ṣòwò àpò, Olúwa rán mi pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bákan náà, nípa ti àwa àgbẹ̀, Olúwa sọ kíkankíkan pé kí àwa àgbẹ̀ gan-an ká gbàdúrà dáadáa. Ní ọdún tí ń bọ̀ wá, Olúwa ní wàhálà ó wà fún àwa àgbẹ̀, àwa tá à ń roko. Wàhálà kíni o? Wàhálà òjò. Olúwa ní yóò rọ̀ nígbà tí ó yẹ kó rọ̀, òjò ó rọ̀ nígbà tí ó yẹ kó rọ̀, nítorí pé a kọ pé ìbínú Ọlọ́run ń bọ̀ sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Nítorí ipa àgbọ́ràn, ìbínú Ọlọ́run ti dé sí eré wa tẹ́pọ̀ báyìí. Jẹ́ kí n fèyí kan fún ọ díẹ̀, tọ́lọ́run bá lè ràn ọ́ lọ́wọ́. Kò sí ayọ̀ kankan lọ́wọ́lọ́wọ́ báyìí bí kò sí ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ nínú ìbànújẹ́. Níbo ló ti wá? Látọwọ́ àwa ara wa, ọkọ àtìyàwó, àgbákò lọ́dẹ̀dẹ̀ ara, àgbákò ní àárín ọ̀dẹ̀dẹ̀. Ìyàwó ní ọmọ ọba tiẹ̀ lọ, ọkọ ní ọmọ ọba tiẹ̀ lọ. Dìdìrín ọwọ́ wọn wà mọ́ sọ pé káwọn ọmọ mi wọ́n sá ti yanjú. Ìyàwó, àwọn obìnrin wọ́n sábà mọ́ bíkíní ẹ̀ lérí bẹ́ẹ̀. Bí n bá tiẹ̀ lọ́kọ, tí mo bá ti lọ́mọ, mo ti lọ́kọ. Ọ̀tẹ̀ra rẹ jẹ́ ní o, àǹtí. Tó o bá ti lọ́kọ, ó ti lọ́mọ. Irọ́ ni o. Ohun tó mú kọ mọ́ lọ́kọ, ò ní lọ́mọ o. Ó ṣeé ṣe kó gba ọmọ lọ́wọ́ ọkọ lóòótọ́, o lè gbà á, nítorí pé dìdìrín ọkùnrin náà mọ̀ fọ́ gbáyà kóhun lòún bímọ. Ọkùnrin tára rẹ̀ ó yá dáadáa ni. Ìwọ ìyá tó wà bímọ gan, tí ó bá ti sífẹ̀ẹ́ lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ yín, àdúrà ò sí. Àdúrà tẹ́ ń gbà, àdúrà pápáleke ni. Ẹ gbàdúrà. Báwo làwọn ọmọ yín ó ti ṣe gbádùn? Ara ohun tó bí wàhálà sí ayé wa lónìí nìyí. Èyí ló fàbínú Ọlọ́run o. Ọkọ àtìyàwó ò lè gbàdúrà pọ̀, kò sádúrà lábẹ́ ọ̀dẹ̀dẹ̀. Ẹja ṣe wọ́n tọ́kì ò sí. Àmọ́ àwọn à ń lérí pé káwọn ọmọ ọwọ́ sáda. Kí ló máa àwọn ọmọ rẹ darí? Nígbàdúrà ló lè mú káwọn ọmọ rẹ ọ̀dà. Eléré ọ̀rọ̀ tí a lò lọ́dún ní ohun ọba fọ́nrúgbìn náà lọ́ọ́ ká o. Ohun tó bá gbé kalẹ̀ ìwọ náà ló ní o. Mo ń tẹnumọ́ kinní kan fún ọ̀pọ̀lọpọ̀ nínú wa, àtèwé àtàgbà ni mò ń sọ yìí sí. Kò dára kéèyàn ọmọ kẹ́gbẹ́ wèrè, kò lẹ́tọ̀ọ́ kéèyàn ọmọ kẹ́gbẹ́ wèrè láyé, kéèyàn ọmọ kẹ́gbẹ́ wèrè. Nígbà tó ọ̀rẹ́ nìkan ti ń ṣe èrè, ìwọ náà wà bọ́ sí ọbọ́sóde, ọwọ́ àfa aṣọ rẹ ya, ọwọ́ àfikùn ọ̀kọ́ràn, ìwọ náà wà ń ṣe èrè. Ohun tó burú jù pátápátá ni. Ta lẹni tí ń kẹ́gbẹ́ wèrè? Ẹni tí ń jà ní ń kẹ́gbẹ́ wèrè, oníjà ní ń kẹ́gbẹ́ wèrè. Irú ipò yòówù tó lè wà, irú bí yòówù tó lè wà, tó bá ti jẹ́ oníjà, ò ń kẹ́gbẹ́ wèrè. Bíbélì sọ fún mi wípé àwọn oníjà aṣèrè ni wọ́n. Ó ní òkúta wúwo, yẹ̀rìn sì wúwo pẹ̀lú, ṣùgbọ́n bínú aṣèrè ó ló wúwo ju méjèèjì lọ. Ó fi hàn pé ẹnikẹ́ni tó bá ti rí tí máa ti ń jà aṣèrè dáadáa ní wèrè gidi gan ni, wèrè tó ti wọjà ní ẹ̀. Wèrè tẹlòmí ò tiẹ̀ gbóògùn mọ́, nítorí pé ojoojúmọ́ nínú rẹ̀ ọmọ ọrú bí ọṣẹ.
àwọn yìí ni wọ́n wà rí wọ́n náà wá ń gbìyànjú rẹ̀ o mọ gbàdúrà fún kọ fàdúrà rẹ̀ lọ́wọ́ orí páyé rẹ̀ ń bàjẹ́ nìyí iná rẹ̀ ń sì ń dọ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló fà ṣòro níbo láti ẹ̀ wá ti rí tí ó bá débi pé àwọn ọmọ wa di onígbó wọ́n tọ́ nígbó tiẹ̀ tún àkéré nísìn nígbà kan rí ngbó ní làrámọ̀ tí wọ́n mọ̀ pé ẹni tí ń bá mọ gbó nísìn wọ́n lérí sí àwọn nǹkan míì tọ́tọ́ lè ju gbó lọ ń bẹ àwọn ọmọ ni wọ́n wà mọ́ kí ló fà á táwọn ọmọ wọ̀nyí fi ń mọ́ kí ló fà á tí wọ́n fi ń mọ́ èpè yá àtèpè bàbá ló ti àwọn ọmọ lọ náà gbóò ẹ̀yin ọmọ lẹ́bàá délé aládùúrà tàbí délé aláàfáà tí wọ́n bá sọ pé ọ̀tá àdílé ní ń dà yín láàmú ọ̀tá àdílé kì í ọ̀dà yín láàmú bàbá rẹ̀ àtìyá rẹ̀ náà ní hàn lé mọ̀ mo fẹ́ mọ́rọ̀ ọ̀hún dúró díẹ̀ báyìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn mi ọ̀pọ̀lọpọ̀ nínú yín tí ẹ tún fowó ránṣẹ́ sí wa pàápàá mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ó bùkún yín o ṣùgbọ́n ẹ já mọ́ gbàdúrà o ipò tá a wà yìí ọ̀dá o ipò tá a wà báyìí ọ̀dá o kò rọrùn rárá nítorí pé ó dàbí ká pé kò sọmọ mọ́ bí èèyàn tí wọ́n ń jẹ lónìí rẹ̀ nì bẹ́ẹ̀ náà lọ́wọ́ lónìí níjọ́ kínní àná èèyàn wọ́n púpọ̀ nítorí pé bàbá tí ó bímọ mẹ́rin ọmọ ra rẹ̀ fá bàbá tó níyàwó tí ó bí ọmọ mẹ́rin ní ọmọ ru ẹni tó jẹ́ tí èsì ọba kó wà bímọ mẹ́rin nínú ilé nǹkan ńlá ni àwọn àjẹ́ ni wọ́n pa á kìí ṣe pé kò ní fẹ́ bí ṣùgbọ́n lónìí àwa ń bímọ sars ń bímọ sọmọ òun ó sì dàbí aláìbí sọmọ dàbí aláìbí gbogbo ọjọ́ ayé wa láfi ṣẹ́rú lórí àwọn ọmọ wọ̀nyí pé kí wọ́n ṣàdé èèyàn kí wọ́n ṣàjẹ́ èèyàn kí wọ́n ṣàjẹ́ èèyàn nígbà tí ó bá yá nídìí ló wọn lẹ́ni ó bímọ yọ lóko ẹrú ẹni ó bímọ nílò oko ẹrú nísìnyí o níbikíbi tí ẹ bá wà ẹ̀yin ènìyàn mi ẹ jẹ́ ká mọ gbàdúrà ògùn gbogbo ọ̀rọ̀ mi láti mẹ́nu dúró ni pé mo fìyọ́nú ọlọ́run bẹ̀yìn ẹ dákun ẹ jẹ́ ká kọjú da ọlọ́run àwọn bàbá wa níta àbá ṣàánú ládọgbà ó yẹ ká ṣàánú àjàdí ọgbà tá a bá ti ẹ̀rù pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀já mọ̀ nǹkan nítorí àwọn ọmọ wa àti torí wàhálà tá à ń ṣe ó yẹ ká gbìyànjú ká bọ̀wọ̀ fún olódùmarè mo fi ọlọ́run alààyè bẹ̀yìn ẹ já bọ̀wọ̀ fún ọlọ́run mo kà á nínú bíbélì níbì kan ó ní tá a bá ti kọ̀ tá a bá gbọ́ tòun wọ́n láwọn ọmọ wa ní òní gbọ́ tiwa nínú òfin Mósè ni mo ti rí kà ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run á gbọ́ àdúrà wa lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tún ránṣẹ́ sí wa ọlọ́run ó bùkún ẹ̀yin náà o òjò òbùkún láti ọ̀run wá yóò rọ̀ sórí yín o láṣẹ Jésù Kristi olúwa wa. hallelujah. hallelujah. olúwa sọ ọ̀rọ̀ látọ̀dọ̀ bàbá ọyà àgbàdua tá a bá dákẹ́ yóò mọ̀ wò wá ran ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹja dìde wọ́n ní òjò yóò rọ̀ lásìkò tí ó yẹ kó fẹ́ rọ̀ ẹja wo tọdún yìí náà bó lọ́rọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún. àánú wa ni ó ṣe olúwa o àánú wa ni ó ṣe àánú wa ni ó ṣe olúwa o àánú wa ni ó ṣe àwa ò láwí jàre lọ́dọ̀ rẹ̀ àánú wa ni ó ṣe. màá wá fẹ́ kárawọ́ sọ́lọ́run ni kárawọ́ ẹ̀bẹ̀ sí àánú wa ni ó ṣe olúwa o àánú wa ni ó ṣe àánú wa ni ó ṣe olúwa o àánú wa ni ó ṣe àwa ò láwí jàre lọ́dọ̀ rẹ̀ àánú wa ni ó ṣe àwa ò láwí jàre lọ́dọ̀ rẹ̀ àánú wa ni ó ṣe àwa ò láwí jàre lọ́dọ̀ rẹ̀ àánú wa ni ó ṣe àwa ò láwí jàre lọ́dọ̀ rẹ̀. gbàdúrà yẹn ọlọ́run ṣàánú ayé aláwíjàre lọ́dọ̀ rẹ ẹ gbọ́ ni Dáfídì ó mojú ọlọ́run olódùmarè dáadáa tó bá ṣẹ̀ lọ tọ́lọ́run bá ti lóhùn ó bínú sí yóò wá bẹ̀rẹ̀ sí ní yíra yóò máa kọrin ọpẹ́ sólódùmarè pé kábíyèsí rẹ ìwà lunimọ́pani ìwà apanimọ́luni ẹ jẹ́ sọ fún olódùmarè ọlọ́run àánú rẹ la béèrè tọ́rọ ó fẹ́ràn ìwà lè ránṣẹ́ yẹn jáde tí ó bá sọ ńkọ́
ọlọ́run ṣàánú wa wọ́n fòjò jẹ wá níyà wọ́n febi pa wá ẹja gbà aládùúrà ọyá. Koiki Media bringing the work closer to your doorstep. A kí gbogbo wa pátápátá pé a kú ìfarabalẹ̀ àti ìfẹ́ àti ìdarapọ̀ mọ́ ètò yìí. Ní báyìí a ó tún máa mú gbogbo lọ sí orí pápá níbi tí àwọn ọmọ ogun tí wọ́n ti ṣeré ìdárayá fún bàbá ti ọdún 2025. A ó máa pàdé ní orí fídì báyìí. Ẹ ṣé, thank you.